Báwo lẹni ọlá ṣé kò sí. Wọ́n ń gbòòrè. Ẹjọ́ dáàdì mi lọ fi sùn. Kí ló ṣe dáàdì ẹ̀? Ó ti di boyfriend mẹ́ta ọ̀tọ̀ tí mo ń lọ́rùn dáàdì. Tí dáàdì bá ti fojú kan báyìí, wọ́n á kàn láàlè fẹ́ra. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi lè fẹ́ra? Wọ́n ní wọn ò lówó. Ṣé dáàdì ò mọ̀ pé no condition is permanent? Mo máa sọ fún wọn ọ̀tá láti gbọ́dọ̀ yìí. Bó ní ṣe rí kọ́là la máa rí kéèsì tó mú wáyé. Ó mú mi rántí ọmọ ọ̀rẹ́ mi kan. Bó náà ṣe mú kó wálé nìyẹn. Tíyàwó ẹ̀ takú pé kò lè fẹ́ nítorí pé kò lówó. Ọlátúnjí, bíbá ìlú wà ní. Ọlátúnjí, mo ti wá. Bíbá ìlú wá dájú kò sí kí ló ṣe ẹ́. Wo kí ni kò tó ṣe ni? Kí ni kò tó wò ní lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀? Èmi nìyí, tálákà Ọlọ́run ni mí. Àwọn tó sì bí wọ nìyí, wọ́n ní lọ́wọ́. Èmi ò lè bí mi ò lára. Bó o ní ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ, o ṣe fẹ́ dé ibùjókòó ayọ̀ báyìí. Ọlátúnjí, mo sọ pé kó má máa ronú nǹkan báyìí mọ́. A máa fẹ́ra wa náà, kò sẹ́ni bọ́dì tó máa yà wá. Tí o bá sọ pé kò sẹ́ni tí ó máa yà wá, èmi ni tálákà Ọlọ́run ni mí. Ìyá rẹ nìyí kò ní gbà nítorí pé ẹ̀yin lówó ní ọ̀dọ̀ yín. Ọlátúnjí, má pa ìfẹ́ àtowó papọ̀. Ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nífẹ̀ẹ́. Èmi nífẹ̀ẹ́ ni. Ọlátúnjí, a máa fẹ́ra wa, má pa yín pọ̀. Mo ti gbọ́ wọn ẹnì kejì mi. Ní tó bá ti sọ pé kí n ṣe náà máa ṣe. Ẹ jẹ́ ká máa wọnú ilé. O ṣe ìfẹ́ mi àrẹ. Hello ìfẹ́ mi. Hello Adéṣàwà. Ibo lo wà? Ilé mo wà. Kí ló ṣe sí fún ìzẹ́rí báyìí? Inú wọn mi ni o. Inú ṣé o ti jẹun ṣá? Mi ti jẹun. Nǹkan tó fanú náà nìyẹn. Ṣé wàá dé lè try and sing báyìí kó wá bá mi ṣọ́? Sódà wàá lè jẹun àti wàá dé lògùn. Máa gbìyànjú máa wá. Má pẹ́. Ọ̀dà mo ń bọ̀. Báwo ni ń jẹun báyìí? Ọlátúnjí. Pẹ̀lẹ́ bí a jẹun kẹ́kẹ́ sí i. Ibi mi ti pa mí jù. Ẹ kú lé o. Ẹ káwọ́. Báwo ni ọkọ mi? Ṣáájé wá. Adéṣẹwà. Báwo náà ṣe jẹ́ sí ọ? Ní ṣọ́ọ̀pù mi. Báwo lẹ ṣe jẹ́ sí? Àfẹ́sọ́nà mi. Kí ló ti ọ́ sọ̀rọ̀? O sì ṣe bí adìẹ òpìpì. Adéṣẹwà. Àfẹ́sọ́nà ti ẹyẹ lẹ́yìn. Dídá dúró. Mo ń bá sọ̀rọ̀ ó jókòó. Tábà bẹ́lẹ̀ ẹ wo bó ṣe múra. Kọ́mẹ̀. Nínú ṣọ́ọ̀pù tèmi. Nínú ṣọ́ọ̀pù mi. Bọ́sítà. Ọmọ tí ò ní ọ̀rẹ́. Níbo la ti mú wá? Kò ní ragbá fún ọ. Ọmọ mi náà wọn ọmọ èèyàn gidi ńlẹ̀ kò fẹ́ wọn. Yóò wá jẹ́ irú wọn. Ìwọ ọmọ yìí, ó dìgbà tí bàbá rẹ bá dé. Má jà
ọmọkọ́mọ ẹ̀rí ẹ̀rákùṣẹ́ ẹ̀rí nínú ṣọ́ọ̀pù mi orí mi kò ìwọ mi adójú ti ni o jẹ́ kí bàbá rẹ̀ ó dé ìsí máa fojú rẹ̀ rí tẹ́gùn rẹ̀ bá tún ṣẹ́yẹ ń bí ó rí mi wò bí ìran. Dáàdì Adéṣẹwà ó máa yà yín délé yìí ẹ ṣáájú mi ẹ kúlé o ó tiẹ̀ dá báyìí ojú mi máa rí nǹkan lénìí níṣe ni mo bá jáde lọ sọ́dọ̀ àwọn kọ́sítọ́mà mi o mo bá fi Adéṣẹwà sí ṣọ́ọ̀bù kó máa bá mi ta ọjà ìgbà tí mo máa dé ṣe ni mo rí ọmọkùnrin ìsinrin ìsinra dáradára mo bá ní báwo nìyẹn ṣe jẹ́ ládéṣẹwà máa sọ fún mi pé ọkọ àfẹ́sọ́nà òun nìyẹn tẹ́ bá rí ọmọ yẹn ọmọ rádaràda ni nǹkan tí mo fojú ọmọkùnrin yẹn rí lẹ́nu ńṣe ni mo da omi lé lórí tí mo lè dànù bí ajá etí ya bá Adéṣẹwà sọ̀rọ̀ kẹ́ bá sọ̀rọ̀ gidi kó má ṣìyàn kó má lọ fọmọ tí ò lẹ́bi tí kò lára o nǹkan tẹ̀mí ní kí n sọ fún yín ni. ìwọ náà máa gbọ́ tó ń sọ lẹ́nu. kí ni mo sọ. máa gbọ́ tó ń sọ lẹ́nu ó da omi sí lórí ó jẹ́ má tẹ̀yìn là ń rò ó má jẹ́ ká rò tó ní o ọ̀la ni ká máa wo tèmi máa sọ fún ẹ nìyẹn o. tẹ máa sọ ìwá ni kọ́mọ tèmi kó lọ fi ọmọ kan rádaràda èmi ò máa fẹ́ kọ́mọ mi kó kàn lọ fẹ́ nìkan sámi ìfẹ́ kó ṣìyàn o bí ọ̀la bá ṣe máa dá òní láti máa mójútó mo mójútó ọmọ mi ni. máa gbọ́ fi wọ́n sílẹ̀. kí n fi wọ́n sílẹ̀. fi wọ́n sílẹ̀. ká ní pé nǹkan tẹ́ bá máa sọ náà nìyẹn kò sí wàhálà èmi omi nǹkan tí máa sọ ni mo ti sọ yẹn kò dẹ̀ sẹ́ni tó lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wù. Ọlátúnjí. Kí ni yẹ? Ọlátúnjí. O ti kápẹ́ntà mi náà. Ọmọ kíni. Ọmọ kíni. Ẹjọ́ òrà kíni lọ́jà. Ẹjọ́ òrà lọ́jà bó ṣe wà yẹn. So máa sanwó ẹ̀. Tí mo ń bí ẹ kó dá mi lọ. So máa sanwó ẹ̀. So máa sanwó ẹ̀. Tó bá ti mọ̀ kó o sanwó ẹ̀ bó ṣe wà máa gbé. Ẹjọ́ tó lọ lọ. Má bínú ọ̀rà lọ́jà ìṣẹ́ mo sọ fún ẹ. So máa sanwó ẹ̀. So máa sanwó ẹ̀. So máa sanwó ẹ̀. So máa sanwó ẹ̀. Mo ti kọ́ ìgbà yìí náà. Mama kan ní. Ẹjọ́ mama. Lónìí. Mama fà lónìí. Kí ló fà gbòòsì yẹn? Olókè pẹ́ntà mi. Àmì ò mama. Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mi ò mama. Tó ṣẹlẹ̀ ẹ wo pẹ́ntà mi yẹn ni ó ti kàn. Ó ti kán pẹ́ntà mi ó ti bá máṣí mi jẹ tí mo kàn lọ túra mẹ́rin lásán. Kí nìkan tó tiẹ̀ máa sọ̀rọ̀ èló nìkan tó bàjẹ́. Páàsì ọ̀ndà ni òun wọn bó ṣe wà yẹn gan bó ṣe wà yẹn pẹ́ntà yẹn lásán 15,000 ní lọ́jà bó ṣe wà bẹ́ẹ̀ ni. Kò ṣe kó jù báyẹn. Kò jù báyẹn lọ sà. Bẹ́ẹ̀ ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe sá. Ẹ má wọrí.
mo gbàdé rà. ojú mi. má bínú ṣọgbọ́n má bínú o. Ebe. ọ̀rẹ́ mi orí bàtà gbogbo ẹ̀ ló ti wọ́n gógógógó yìí èló láàárín àwọn tẹ́lẹ̀ kọ́ ló ń ṣàánú wa ọ̀rọ̀ ọjà wa yìí gan kò tiẹ̀ wó kọ́ ló ń ṣáà máa febi pa wá gbogbo àwọn ọjà yẹn gbogbo ẹ̀ ló ti wọ́n gógó. bàbá mi kọ́ ló ń ṣàánú wa ń lu yìí o bó la wá ń lọ. kọ́ ló ń ṣàṣà gbogbo ẹ̀ ló wọ́n ọjọ́ ń gùn òòyà. Mommy and Daddy ẹ káàbọ̀ ẹ kú àtàrọ̀ kí ló dé mọ́tò yín dà. ó mà ní 40 síbẹ̀ yẹn ni so àti pé mẹkáníìkì ó ti hàn tẹ́lẹ̀. torí ẹ̀ la ṣe ní ká kú trek dénú sáìtì ìgbà tí ò jìnnà mọ́. ó dà bẹ́ẹ̀ ó dà ẹ káàbọ̀ Adéṣẹ́wà ńkọ́? ó wà. ẹ bá mi ká Adéṣẹ́wà. àgọ́ ẹ ṣe mà ẹ bá mi káwọn ọmọ mi. ṣé kí n sọ ọkùnrin sagolosagolo ni tó tó máa ń gbàwé gàrí lọ́wọ́ mi àti kúlí òun náà kú ni màtẹ́ fọlọ́run lè. kò sí ọ̀rẹ́ mi láti wo wàá mọ̀ láti jẹ tipẹ́tipẹ́ ọlọ́run ti yí gba ayọ̀ kan wo tó bá rí ilé ẹ̀ tó fà sínú àdúgbò mi ó kàjé kú kalẹ̀ kì í máa ṣeré ọlọ́run ti ṣàánú kọ́lọ́run kó ṣàánú àwa náà. bàbá mi. bó ṣe ń jàre ọ̀rẹ́ mi ó kó àbẹ̀wò mi ó ṣe. Adéṣẹ́wà kárí ọkọ mi mo fẹ́ dé ọjà mo fẹ́ lọ ra àwọn ọjà sínú ṣọ́ọ̀bù mo fẹ́ kó lọ bá mi ta ọjà ṣọ́ọ̀bù torí àwọn kọ́sítọ́mà tí wọ́n bá ti rí èèyàn sí ní ṣe náà tún máa lọ bù mí nìyẹn ká gbówó mi lọ bù mí kó bá mi lọ sí ṣọ́ọ̀bù kó bá mi ta àwọn ọjà sílẹ̀ ṣó ti gbọ́ ọkọ mi. mi ò ráyè. Adéṣẹ́wà. mi ò ráyè mọ́ mi ò ráyè. mò ń bá ẹ sọ̀rọ̀ kó lọ bá mi ta ọjà òun sọ fún mi wípé ò ráyè Adéṣẹ́wà. ara ẹ̀ ló wà ṣòro wípé mi máa wẹ̀ mi máa ṣọ ẹ láti ọjọ́ tí mo ti lé ọmọ burúkú ọmọ rádaràda arákùnrin yẹn ní ṣọ́ọ̀pù mi tí mo ti domi lé lórí àtìgbà yẹn tí ń ṣe gbọ́nkú oníwòye bá mi lọ ṣọ́ọ̀pù ó tó bẹ́ẹ̀ kó má bá mi sí ṣọ́ọ̀pù. ẹ wo mọ́mì níwọ̀n bàbá tẹ́bà ti lè ṣe nǹkan tí mo fẹ́ nílé yìí oníkálùkù kò fọ ọmú rẹ̀ ní ṣẹ́gbọ́n. èmi Adéṣẹ́wà ṣé ẹ̀rọ ọmọ yìí tára ẹni mò ń sọ fún ẹ ó máa tó jí ẹ ó máa tó yẹ tó bá lọ lè bá mi lọ sí ṣọ́ọ̀pù màá gbé báàgì tèmi náà sí yìí tó bá ti yá mi màá ṣí ṣọ́ọ̀pù máa lọ ó máa yí ẹ. Adéṣẹ́wà sí ẹ̀dùn náà mo ń wò lọ́kàn pé bàbá olówó tán ní ká wá olódà ká lọ sọ́dọ̀ wọn o àti pé ná bàbá la fẹ́ lọ sọ́dọ̀ wọn àgbàlagbà wo gan ló lè tẹ̀lé wa lọ síbi. tó bá ṣe tàgbàlagbà náà wà ní
máa lọ bá dáàdì mi máa tẹ̀lé wa lọ. dáàdì rẹ wọ́n tẹ̀lé wa lọ lébi tí wọ́n nífẹ̀ẹ́ èmi ò tó kojú wọn o tí wọ́n bá lọ sọ fún ìyá rẹ ńkọ́. wọn ò lè sọ fún mọ́mí ẹ̀yin ẹni dáàdì mi wà náà ó dá mi lójú tá a bá lọ bá dáàdì mi máa tẹ̀lé wa. èyí tó bá ti sọ náà ni ìyẹn náà wà. jẹ́ ká tètè ìrìn àjò ló yẹ ká lọ sílé àbúlówó lónìí pápápá. kò sí wàhálà jẹ́ ká lọ bá dáàdì mi. jẹ́ ká lọ ó yá já lọ bá wọn. ọ̀rẹ́ mi àjẹkù oríire jókòó. In fact olórí burúkú làwọn pípù yẹn o. àṣé mo sọ fún ẹ. bọ̀ kò ṣe. ó lọ ṣẹlẹ̀. I will tell my secretary to credit your account with 2.5 million. Sure. Manager, you did more than that. Thank you very much. God bless you more. Amen. Iṣẹ́ ló ṣe. If not because you are perfect in action. Pẹ̀pẹ́ gbà tó ti àwọn àwọn people èmi ti Yorùbá. rẹ́rìn pé àwọn yẹn kẹ̀ àwọn ò lè defeat wa. Who is the ta ló wà ńbẹ̀? àwa ní sẹ́ka sẹ́sẹ́ o. Can you call me? No respect. So I didn't expect anybody but ẹ̀ka sẹ́sẹ́. ẹ ká sọ ní ìrojú ìrìn o no ní sùn dúró síbẹ̀ sorry ní ìrojú ìrìn. èmi ni mo fi wíbẹ̀ kọlu bike man ní ọjọ́ ẹ̀fẹ́ ní kí wọ́n bá yín nílé. ìwọ ni bọ̀bọ̀ báwo lára ẹ. mo dúpẹ́ gan sa ṣé gan sa mo really appreciate gan sa. ẹ wọlé ẹ jókòó ẹ wọlé àti dádì náà dìde jókòó ẹ jókòó ṣé bẹ́ẹ̀ máa gbà yín ok dádì ẹ̀yin lè jókòó ti your seat dádì ẹ̀yin lè jókòó báyìí tí yín báwo wá ni ọmọ ìlú wo ni ìwọ. ọmọ Ìbàdàn ni mí sà. ọmọ ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ ni sà. lágbolé wo. agboolé orí olówó ni sà. orí olówó. bẹ́ẹ̀ ni sà. orí olówó. bẹ́ẹ̀ ni sà. ọmọ ta ni wọ gangan ní agboolé orí olówó yẹn. ọmọ akíkaka ni mí. ọmọ akékaka kan lọ́rọ̀ ò gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí. ọ̀rẹ́ ọmọ èèyàn ńlá lọmọ yìí o ọmọ èèyàn ńlá ni bàbá ẹ̀ wà nú àwọn tí èmi gùn tí mo fi jẹ́yàn láyé. Sure. Property tí mo sọ pé kó o má jẹ́ kí ó dàpọ̀ mọ́ property mi sometimes. mo ṣe rántí. bàbá ẹ̀ ló ń bọ̀. Oh no, come. ọmọ wọn lélẹ̀. Come. èèyàn dáadáa ni bàbá ẹ̀. bàbá mi kó property bàbá ẹ̀ fún. No. dáàdì bá mi dúpẹ́ lọ́wọ́ gan sa. ẹ ṣé gan mo dúpẹ́ o nǹkan ni yín kò ní bàjẹ́ lójú yín kò ní bàjẹ́ lẹ́yìn yín láṣẹ Elédùmarè. bàbá ìdìde. ṣé o. Lawyer, do the needful. I think you still have my number. Yes, sir. Send your account number to me. I'll forward some amount into your account. Okay, sir. Ẹ ṣé gan sa. Dáàdì bá mi dúpẹ́ gidi lọ́wọ́ sa. Ẹ ṣé gan sa. Ẹ ṣé gan sa. Ẹ ṣé gan dúpẹ́ sa. Ọmọ yín náà máa bá mi. I'm not with myself. I need to get myself. Ẹ ṣé gan sa. Ẹ ṣé dúpẹ́ sa. Ẹ ṣé gan sa. Ẹ ṣé gan sa. ok mo kí ẹ kú oríire ṣá
Ǹgbọ́ mo máa fún ẹ ní káàdì tó bá di Monday kó wá rí mi lọ́fíìsì. A ṣe gbogbo ètò yẹn so that Aliyan tó fẹ́ fún ẹ. Ẹ ṣe orúkọ gàṣà dáadé bá mi dúpẹ́ gàṣà. Ẹ bá mi dúpẹ́ sí gàṣà. Orúkọ gàṣà ẹ ṣe gàṣà. Tí ẹ wá lọ ra oúnjẹ sílé ó lọ kó ṣàdẹ̀ṣà ni àwọn oúnjẹ yẹn gan gbogbo ẹ̀yìn tètè ń tán sí. má jẹ́ bí bàbá òṣìyí mi yóò kí ló lọ bá station kí ló ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ débi o ìwọ ọmọ iná ìka nìyí ìwọ ọmọ ìka nìyí bàbá nation kí ló ṣẹlẹ̀. àṣẹ fẹ́ gbàbọ̀dé fún mi ni ṣé tẹ́ fẹ́ kọ́ ọmọ owó lọ fẹ́rẹ̀ kó lọ máa jìyà ẹ́. ó jẹ́ fara ẹ̀ balẹ̀. fara balẹ̀ fún kí ni. sórí ọ̀dọ̀ bàbá olówó tá a lọ ǹjẹ́ o jẹ́ mọ̀ ẹ́ pé ọmọ ẹ̀ ọmọ oníbìlẹ̀ náà ni. torí pé ẹ ti wá lọ ọ̀dọ̀ bàbá olówó ó ní àgọ́sọ wa tún wá fẹ́ gbọ́ gbogbo dúkìá bàbá rẹ̀ ni bàbá olówó ti ṣe handing over fún. sọmọ eléyìí. ọmọ oníbìlẹ̀ náà ni. mọ sọmọ nu ọmọ gangan lélẹ̀ torí tó o bá sọmọ nù àìwí síbẹ̀ kàkú bẹ́ẹ̀ ìhìn ní bọ́ ọ dá sí o. sọ́ọ̀sì mọ̀ pọ́kùnrin sí wa wọ́n lákòókò tá a wà ọkùnrin wọn o ọmọ ilé ọmọ níbi níran jájẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ jọ wà bẹ́ẹ̀. bàbá ọmọ yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ó fi dúkìá lẹ̀. bàbá ọmọ yìí. ọmọ eléyìí náà. ẹrú mọ̀ ní bàbá. ọmọ èèyàn dáadáa ni. àìwí síbẹ̀ ká kú bẹ́ẹ̀ iná ló ti gbọ́ lẹ́nu mi. mọ̀ bọ̀ èèyàn dáadáa ló bí. èèyàn dáadáa ni ọmọ níbi níran ni. yóò tọ́jú ọmọ mi. ọmọ mi ni látìgbà tí mo ti rí báwo ti mọ̀ pọ́ ọmọ dáadáa ni. má bínú ara bíi ọmọ ló ta mí ìfẹ́ kọ́mọ mi ó ṣìyàn ni ó ń làkọ́ bí mi. ìfẹ́ ò sí. ìyá wa àṣé lóòótọ́ ni orí àwọn àgbà tó máa sọ pé apẹ́ kó tó jẹ kò kì í jẹ́ bàjẹ́. lè jẹ bàjẹ́ má bínú mo tún rárò kan lọ́wọ́ náà bẹ̀rù sí ọkọ mi má bínú ọkọ mi ó yá wá wọlé mo ló ń jẹ ká ọmọ mi ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe wo wọlé wá jẹun ọkọ mi lè má bínú ọkọ mi wá lọ. asọmọ olówó ni ó ń pẹ́ lọ́pẹ́ mọ́nẹ́jà bàbá ẹ̀ ló ẹ̀ṣẹ̀ dìlífà gbogbo pọ́pátì bàbá rẹ̀ fún un torí bí bàbá ẹ̀ ṣe kú tó báyìí ọ̀dọ̀ gàmá ẹ̀ ló ń gbé bí gàmá ẹ̀ náà ṣe kú ó kàn ní káàkiri ó ń ṣe ló ń ti rí bàrò káàkiri kí bàbá olówó yẹn tó wá pàdé ìyẹn mọ́nẹ́jà bàbá ẹ̀ ló ẹ̀ṣẹ̀ wá dìlífà gbogbo ogun bàbá rẹ̀ fún un wọ́n á ṣe ẹ̀rí bọ́ọ̀lù ló ẹ̀ṣẹ̀ wá hálà òkùnkùn fún un báwo rí èmi máa lọ rí dájú màá ẹ̀ tó rẹ̀ mọ́ òkú máa gbọ́ sí ilé rẹ̀ ṣó ti gbọ́ ẹni tó fẹ́ fẹ́ yẹn gan náà ló máa fẹ́ báwo rí ókè o ó dà o.